ẹ kú lílà kára alẹ́ ẹ̀rì wà láàkírò ọ̀nà bàbá rẹ ní tọ́jọ́ méjì tọ́jọ́ mẹ́ta láti làákíra ẹni ọmọ nàìjíríà ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lérò tèmi ǹjẹ́ ló kọ́ ọlọ́run ọba tí sọ̀rọ̀ dọ̀rọ̀ fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ láti gàtẹ́ ètò fún tèmi torí pé èrò tèmi èrò tiyín èrò tí gbogbo wa lè tó yí dálé lórí lénìí àwọn tá a jù sódò ẹja ńlá ló gbé orí adé òun la wà lọ́dọ̀ wọn la gbé wá sí yàrá gbára lénìí tá a bá ń sọ̀rọ̀ nípa orí adé tí ó tún ní ipò láàrin àwọn orí adé tẹ bá ń sọ̀rọ̀ nípa ọba tí fọba jẹ olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó gbé lé àwọn kan lọ́wọ́ tó jẹ́ wípé ọba tí ó tún wà níwájú táwọn ọba míì tó ń wárí fún ǹjẹ́ lénìí lórí ètò tá a pè ní lérò tèmi His Royal Majesty ọba Dr. Adékúnlé Oyèlúdé Makama CON Tẹ́gbọ̀sùn III Olówu ti ilẹ̀ Òwúkúta Kingdom ọ̀dọ̀ wọn láwà kábíyèsí akínyìn ẹ̀kú ilé kábíyèsí o akínyìn o. ẹ ṣeun atọ́kùn. ẹ bá kí àwọn tó ń wò wá nílé ẹ sì bá kí gbogbo ọmọ nàìjíríà. mo fi àkókò yìí kí gbogbo ẹni tí ń wò wá nílé jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àgbáyé níbi tí ẹ ti ń wo ètò lérò tèmi. tó atọ́kùn ti gbé wa sórí ìkànnì lérò tèmi ẹjá jọ máa kà lọ a gbọ́ èrò tèmi náà lónìí. kábíyèsí ẹ ṣé tí ẹ gba ikọ̀ wa láàyè lénìí ẹjá bẹ̀rẹ̀ báyìí pé kúta bó ló kọ́ nǹkan ṣe bẹ̀rẹ̀ kí ni túmọ̀ kúta. atọ́kùn a ti máa ń sọ lóòrèkóòrè lórí àwọn ìkànnì àti fún àwọn oníròyìn Ìkúta mítì ní àpèpọ̀ kúta ń jẹ́ ní àtètè kọ́ṣe ṣùgbọ́n tí a wá dàpè lóde tòní ló di kúta nígbà tí àwọn baba ńlá wa kúrò lórílẹ̀ Òwu ní 1427 bóyá a ṣe mọ̀ wípé láyé ìgbà náà kò sọ̀rọ̀ ọkọ̀ yálà ẹṣin àbí ìrìn ẹsẹ̀ sì ni tí àwọn èèyàn ń rìn jù bí wọ́n ṣe ń bọ̀ nígbà náà tí wọ́n bá rìn bí òṣùpá kan wọ́n ó sinmi nígbà tí wọ́n bá fẹ́ gbéra kúrò níbi tí wọ́n ti sinmi wọ́n wá ń rí i pé àwọn ń dínkù ẹnìkan ò mọ nǹkan tí ó jẹ́ kí wọ́n máa dínkù nǹkan tó ń pa wọ́n bí wọ́n ṣe ń bọ̀ òde òní la ti ń wò ó la wá ń fìmọ̀ ẹ̀rọ gbé wípé láyé ìgbà náà oríṣiríṣi àrùn amúgbá ló wà àrùn tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní airborne disease waterborne disease omi tí wọ́n bá ṣàrí ni wọ́n mú gbà náà kò sì sí abẹ́rẹ́ àjẹára kankan bí wọ́n ṣe ń bọ̀ tí wọ́n bá ti ń sinmi wọ́n ń pẹ̀dín tí wọ́n fi dé Kúta yìí tí wọ́n tó tẹ̀kù nígbà wọ́n dé Kúta yìí tí wọ́n lo ọrún ẹnìkan kan ò pẹ̀dín wọ́n tún lo isán ẹnìkan kan ò pẹ̀dín tó fi pé òṣùpá kan gbáko wọ́n wá dífá pé àwọn ò mà dínkù Ifá ńgbà wọn dífá Ifá lẹ ti débi tẹ́ mọ̀ gbé Ìkúta yín tì Ìkúta mítì ló wá di Kúta òṣèwà tọkùn Ìkúta mítì ló di Kúta akẹ́kọ̀ọ́ kan sí lónìí ẹ já wá wò báyìí pé ó ti tó bí ọdún díẹ̀ tí Ọlọ́run ti ní kẹ́ wà lórí àpèrè àwọn baba ńlá yín ìgbé ayé tẹ̀ ń gbé kẹ́ ẹ tó di Olówu tilẹ̀ Kúta ṣé ẹ lè bá gbé sẹ́gbẹ̀ẹ́ ìgbà tẹ́ di kábíyèsí tẹ́ dọba bó ló ṣe rí nígbà náà lọ tó wá rí pé ó tó di pé ẹ di kábíyèsí ẹ ti ìlú mọ̀ọ́ká nìyí kódà ẹ ṣe ẹran ìlú kan àti ilẹ̀ yìí àti lókè òkun lọ bó lẹ ṣe wá ń ṣe láti gbà náà ti di. adùn ṣe bí n tí Elédùmarè lọ́wọ́ sí aṣòro ṣe bí n tí ò fẹ́ adúpẹ́ fún Elédùmarè. àwọn ìgbé ayé tá à ń gbé ká tó wá gún wá sí orí àpèrè àwọn baba ńlá wa à ń káàkiri bó ṣe wù wá gbogbo ohun tó wù wá là ń ṣe lálàáfíbọ̀ ṣùgbọ́n torí pé Elédùmarè lọ́wọ́ sí bá a ṣe wà ní orí àpèrè àwọn baba wa ìyàtọ̀ tó wà ńbẹ̀ ò pọ̀
nira fún wa a dúpẹ́. àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe nígbà náà lọ́hùn àti nísìn ṣé ó sì ń lọ déédéé. ó ń lọ déédéé láwọn abala ibìkan. nígbà náà lọ́hùn ká tó dórí àpèrè à ń ṣiṣẹ́ alágbàṣe tóyìnbó ń pè ní kọ́ńtrátọ̀, a sì tún ń ṣe okòwò àtòṣèlú díẹ̀ ní ìsìn kò sóṣèlú mọ́, ṣùgbọ́n a ní àwọn ọ̀rẹ́ àtọmọ tó ṣe é gbójúlé. ọmọ tí mò ń bá wí kì í ṣàwọn ọmọ bíbí inú wa o, àwọn tán jẹ́ tá a wò pé tí wọ́n tara yín dìde. bẹ́ẹ̀ tán tara wa dìde tí a sì ń lo àǹfààní àti máa ṣe bọ̀ wa tá a mẹ́rọ̀ léwọ́ lágbájá ń bọ̀ iṣẹ́ báyìí ẹ bá a fún èrè kéékèèké tó bá ń bẹ lórí ẹ̀ ó ń kàn wá. so àṣìrírí rẹ̀ gbogbo ẹ̀ fi ń lọ bó ṣe yẹ kó lọ. a wá rí i wípé kò sí bí a ṣe sọ ìtàn yín tàbí tí a sọ ìtàn àwọn ọmọ ológun Nàìjíríà bá a bá lọ wájú àbáyín bẹ̀ bá a bá dé kọ̀rọ̀ àbáyín bẹ̀ bá tún wá wò ṣé ẹ ti ṣe ológun rí ni àbí bó lẹ ṣe jẹ́ sí wọn. mo súnmọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa pàápàá jùlọ láti bí ọdún 14 tá a ti wà lórí àpèrè yìí. mo jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọba aláyé lórílẹ̀-èdè wa tó máa ké gbàjarì àtìlẹ́yìn fún àwọn ọmọ ológun wa. torí mo nígbàgbọ́ pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun, wọn yìí sì sábà gboríyìn lọ́dọ̀ àwọn aráàlú. yálà bóyá àwọn aráàlú ò mọ rírì tí wọ́n ń ṣe tó òun ni mo fi gbèrú. wọ́n sì wo sùnsùnsùnsùnsùn. wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀. wọ́n tún wá dà mí pọ̀ mọ́ NDA regular course 29 tí mo jẹ́ mẹ́mbà wọn. NDA regular course 29 NDA regular course 29 course yẹn ni tí mo jẹ́ coursemate fúnrú àwọn Buratai kankan course yẹn ni wọ́n induct mi sínú ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ọ̀gágun àgbà Ibrahim Badamasi Babangida kí Ọlọ́run máa bá mi ṣe àlékún àlàáfíà fún wọn. ó mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun tí o wà tó ti ń kéde yìí náà òun ló fún wa nípínlẹ̀ Ọ̀ṣun. bẹ́ẹ̀ni. bàbá ni wọ́n jẹ́ fún mi tipẹ́tipẹ́ tí wọn ò sì fi mí lẹ̀ dísìn tèmi náà ò fi wọn lẹ̀. máa wo àti máa ṣe bọ̀ pẹ̀lú àwọn ológun báyìí ṣọ́hún rí bí okùn yẹn lè kú tó. nígbà tó ti wá dórí àpèrè ọbẹ̀ ò lè káyé látòun ti rẹ́ ní ọ̀rọ̀ ẹni tèmi fúnra mi ti fi sínú iṣẹ́ ológun kò ṣeé kà. ìbáṣepọ̀ tí ń bẹ láàrin yín pẹ̀lú wọn ẹ̀ ń lò ó fún àǹfààní Kútà àti ìpínlẹ̀ Ọ̀ṣun. fún àǹfààní ọmọnìyàn ó kọjá Kútà àti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dọ̀. a rí i pé ẹ ti lọ́dún 14 lórí àpèrè ó jẹyọ nú ọ̀rọ̀ yín. mo wo documentary kan láìpẹ́ yìí mo rí i pé àwọn ọmọ Kútà fúnra wọn ń sọ wípé Ọlọ́run ló mú yín wá lásìkò yìí tó jẹ́ pé ẹ̀yin lọ́lọ́run fi gbé Kútà hàn dáadáa ju tẹ́lẹ̀ lọ. ẹnìkan tẹ sọ̀rọ̀ ó ní bí ibà ṣe ti yín àìmọye àwọn ọmọ òun ló ti wà nínú tó ti ríṣẹ́ tó ti ṣoríire látọ̀dọ̀ yín pé ti dáhùn yẹn lókòwò. ǹjẹ́ ẹ lè bá a mú wò ní ṣókí àwọn àṣeyọrí tọ́lọ́run ti gba ọwọ́ yín ṣe nígbà tẹ̀sí lórí àpèrè ní Kútà. atọ́kùn kì í sábà wù mí kó jẹ́ pé mi ni màá máa dáhùn ló nǹkan báyìí. ó máa ń wù mí kí àwọn aráàlú kí wọ́n sọ. ṣùgbọ́n àríṣe la àríkà ní baba ìrègùn. ìgbà tí a dé orí àpèrè àwọn baba ńlá wa ohun àkọ́kọ́ tá a sọ ni pé Kútà tuntun. mo sì sọ fún àwọn ọmọ Kútà pé mo ti di àwúre fún wọn o ẹni tó bá mọ̀ nílò. mi ò lè káyọ ọmọ Kútà tó lóun fẹ́ gbélùú èbó tí mo ti ṣe okùnfà bó ṣe lọ ìlú èbó tí kì í ṣe ti human trafficking
tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n sì ń wúlò fáwọn òbí wọn lé tí wọ́n ń wúlò fún ìlú tí ológun kò ṣeé kà tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí kò ṣeé kà tí àjọ civil defence kò lóǹkà tá a ti fi bẹ́ẹ̀ tí immigration kò lóǹkà tá a ti ṣe. tó ká tó wá sọ pé àwọn olókoòwò kéékèèké àti aládàáni tí a ti ràn lọ́wọ́ tó àdúpẹ́. bí ọdún mélòó sẹ́yìn gan rí pé àwọn títì ibì kan wà ní agbègbè yín bí tí ẹ tọ́lọ́run lọ́wọ́ yín láti jẹ́ kán dọ̀dá rẹ̀ tá a wá commission rẹ̀ bẹ́ẹ̀ a rí pé police station ti wà àwọn ọmọ ìkúta ní sọ. oríṣiríṣi ni ó pọ̀ mélòó la fẹ́ kà police station tẹ́ ẹ̀ ń dákọ̀ àwa lẹ́lẹ́dùnmarè lò àkànṣe iṣẹ́ mi ni tí kò lọ́wọ́ olóṣèlú tí ò sì lọ́wọ́ ẹnìkankan tó jẹ́ pé adáṣe ni tá a tún wá gbé pípọ̀ fún àwọn ọlọ́pàá bá a ṣe kọ́ police station tán la gbé pípọ̀ fún wọn. ibì kan wà tágbàrá ń dà wọn láàmú nísàlẹ̀ ọba aná tó mílíọ̀nù 4 lówó àpò ara wa tá a fi ṣe. a lo ìmọ̀nisíni ìdọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa lókè ọ̀yà nígbà ààrẹ Buhari wà ńbẹ̀ a mú rural road wá tí wọ́n fún wa látàbújá ńgbà náà a ṣe ojú ọ̀nà Kúta railway station 288 million ní project náà tí wọ́n award fún contractor tó sì wá ṣe. solar street light ò lóǹkà tá a ti mú wá. gọ́fúnà àná mínísítà lónìí Alhaji Gboyega Oyetola kí Ọlọ́run ṣe àlékún ìkẹ́ fún a bá wọn sọ̀rọ̀ wọ́n fún wa ní ojú ọ̀nà ìsàlẹ̀ ọba 1 kilometre wọ́n ṣe fún wa à ń rí wò. ìjọba tó wà ńbẹ̀ lónìí a ti ń bá wọn náà sọ̀rọ̀ lọ́wọ́ pé kí wọ́n tan ìmọ́lẹ̀ wọn sí wa tó sì dá lójú pé àwọn náà ò ṣe. pábánbárí ibẹ̀ tó jẹ́ wípé àwọn onígẹ̀ẹ́sì ń pè ní legacy project. ojú ọ̀nà kan wà tẹ́ bá gba wájú ààfin ẹ lọ já sí Ẹdẹ ojú ọ̀nà yẹn ló so Òkúta pọ̀ mọ́ Ẹdẹ láti ìgbà ìjọba amúnisìn ká tó gba òmìnira orílẹ̀-èdè yìí làwọn baba ńlá mi ti ń wá kí ọ̀nà náà ó lọ. níjọ́ tí wọ́n jáwé oyè lé mi lórí ní ọjà Mọ̀súnbí nílẹ̀ Yorùbá bí wọ́n bá ṣe ń jáwé oyè lé ọba lórí ní táwọn aráàlú kọ́kọ́ máa ń sọ ni pé aboyún ilé abíwẹ́rẹ́ àgàtọ̀wọ́ àlàbòsùn wọn bóyá ó foyè wọn àbí torí pé tó ń gbẹ wọn lóògbẹ ní tí gbogbo wọn kọ́kọ́ ń sọ tán gbàdúrà ni pé lásìkò tí yín ọ̀nà Òkúta sẹ́dẹ̀ ó lọ o. ìgbà tí bàbá mi Oyèlúdé tó wà lórí àlééfà Oyèlúdé gbéṣẹ̀ ní 1953 ó tó wá kan èmi ní 2012 Oyèlúdé ló bí bàbá tó bí mi àti 1920 something Oyèlúdé ti kò mọ́ ọ̀nà yìí àwọn Ẹdẹ ń dáwó Kúta ń dáwó pé kí wọ́n tiẹ̀ ṣe káwọn èbó ṣé wọn ò rí ṣe. a tún déjọba tiwantiwa ọ̀gágun Ọbásanjọ́ nígbà náà lọ́hùn wọ́n gbìyànjú Elédùmarè ò gbà fún wọn lórí ẹ̀. kódà ọ̀nà yìí wọ bọ́jẹ̀tì ìjọba àpapọ̀ nígbà tí gómìnà Oyèlọ́lá wà ńbẹ̀. nígbà ìjọba gómìnà wa àná gómìnà wa àjẹta ọ̀rẹ́ mi pàtàkì ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wà ńbẹ̀ fún odidi ọdún 7 ní bíríìjì Kúta sẹ́dẹ̀ fi wà lórí bọ́jẹ̀tì pé bílíọ̀nù 6 náà kọ sí nígbà náà lọ wọn ò rówó ṣe. orí tí ó gbéni ní gbé aláwo oore kò ní. nígbà tí àsìkò tó pẹ̀lú gbogbo ìlàkàkà mi ìgbárùkù ti iléeṣẹ́ ológun Nàìjíríà ìgbà tí ọ̀gágun Túkùrúsù Bùràtẹ́ gbogbo ibi tó bá wà àpọ́nlé àti ìkẹ́ Ọlọ́run yóò máa bá nígbà tó wà ní ọ̀gágun ó pè mí níjọ́ kan ó ní kábíyèsí kí lẹ fẹ́ ká ṣe fún yín ṣe ẹ ní ìwé tí wọ́n fi ń gbaṣẹ́ mu ní bẹ́ẹ̀ ni a ní ó ní kí ni mo fẹ́ wọ́n ní kí n sọ̀rọ̀ iṣẹ́ àkànṣe tí mo fẹ́ mo á ronú sí mo á dáhùn
mo ní ọ̀gágun, mo ní nǹkan kan wà tí ó wù mí kẹ́ ẹ ṣe fún mi tí ẹ bá ní oore ọ̀fẹ́ ẹ̀ pé tẹ́ ẹ bá ṣe fún mi ẹ ti fún mi ní pension, ẹ ti fún mi ní retirement. Ó ní kí ni? Mo ní odò kan wà, odò Ọ̀ṣun ni tó láàárín Kúta àtẹ̀dẹ̀. Mo ní látàyé àwọn baba ńlá mi náà ti ń wá kí odò náà ó ṣe é ṣe. Mo ní ṣùgbọ́n ẹ bá mi ṣe odò náà, Kúta ò béèrè nǹkan méjì lọ́wọ́ mi mọ́. Ní báwo ló ṣe fẹ̀ tó? Mo ní mi ò mọ̀. Ó ní ó dà. Mo sì wà l'Ábùjá lálẹ́ ẹjọ́ tí à ń sọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀gágun Bùràtẹ́. Ó ní ṣé mo mú lẹ́tà ẹ̀dín wá Àbújá? Mo ní mo mú wá s'Àbújá. Ní tí n bá dé ilé ìtura tí mo fẹ́ sùn, ó ní kí n kọ̀wé sóhun kí ní kọ́ mo mú wá láàárọ̀ ọjọ́ kejì. Mo sì kọ̀wé. Àárọ̀ kùtùkùtù mo fún ìkan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà pẹ̀lú mi, ó yá mú ìwé ìlọ Army Headquarter. Ó mú ìwé ìlọ Army Headquarter bí aago 10. Nígbà tí ó di aago 12, àwọn ẹ̀gbọ́n mi Ajírọ́ba, kí Ọlọ́run fọ̀run kẹ́, ọmọọba Adésóyè Adédàpọ̀ àti Prince Sani Oyèláyọ̀, wọ́n ti ń pè mí láti ààfin. Èmi wà l'Ábùjá. Wọ́n ń pè mí láàfin pé bàbá àwọn ọmọ tó ṣẹlẹ̀ o, àwọn sójà ti lu gbogbo ààfin pa o, pé sójà ti pọ̀ ní ààfin o. Ẹ̀rù kó ti kọ́ mọ́ bá wọn. Kò yé wọn. Wọ́n ń bá Ajírọ́ba wípé wọ́n máa rẹ́rìn pé ẹ lọ béèrè wọ́n ní àwọn arábí pọ̀ o, wọ́n pọ̀ o, wọ́n ti sọ̀ráǹdì ààfin, wọ́n pọ̀ nínú géètì ààfin, mọ́tò wọn wà mẹ́pọ̀ mẹ́rọ pé àwọn èèyàn ti sá lọ. Mo ní kí ló dé? Mo lẹ́yìn tẹ́ tún jẹ́ alága APC níjọba ìbílẹ̀ tó ń sá. Wọ́n á ní ó yá ẹ lọ ẹ béèrè ta ni adarí wọn tó wà ńbẹ̀. Nígbà tó ń súnmọ́ adarí wọn, ó ń tọ̀ ń jẹ́ nígbà náà ó jẹ́ Brigadier General Agboola. Ó ti retire bóyá bí ìdúntà nísìnyí, ó retire as Major General. Now wọ́n ní ẹgbẹ́ fóun fún, wọ́n bá gbé fóun fún, wọ́n ní General ṣé ò sí? Wọ́n ní àwọn lẹ́pọ̀ láàfin. Ó ní bẹ́ẹ̀ ni sà, ó ní bẹ́ẹ̀ ni sà. Ṣé kábíyèsí lòun bá sọ? Mo ní bẹ́ẹ̀ ni. Ó láwọn ní directive láti Army Headquarter wípé báyìí ní ẹyẹ ọ̀sọ́sà pé ká áyànyàn tí ó mú àwọn lọ bí odò Ọ̀ṣun. Wákàtí méjì tẹ́kọ lẹ́tà sọ mí. Wákàtí ń tà sọ lálẹ́ tá a sì kọ̀wé láàrin wákàtí méjì. Ó ní ṣé ẹ fẹ́ lọ wò ó bó ṣe tó ni? Ó ní wọ́n fún àwọn lápúrúfà pé káwọn lọ ṣe afárá odò Ọ̀ṣun ni. Ajẹ́lọ́gbọ́n, ìjọ tí Elédùmarè tó fi hàn wá wípé òun mọ̀ọ́mọ̀ mú wa wá ní sáà yìí láti wá fún ìràpadà fún Kúta ṣe. Bí wọ́n ṣe gbéra tí wọ́n lọ sí tani kan mú wọn lọ sí ojú odò Ọ̀ṣun. Láti ọjọ́ ìwọ̀n kúrò níbẹ̀ ìjọ tó ń parí sísin afárá odò Ọ̀ṣun o. Wọ́n kàn ń pọ̀ sí wá ni wọ́n ń kó gbogbo àwọn irin tí wọ́n fi ṣe wà náà ń kó wá. Wọ́n sì parí ẹ̀ láàrin oṣù 6 gbàgbọ́. Ọ̀gágun Bùràtẹ́ wá kó àwọn ọmọ ológun kànrìnkànrìn, òun fúnra rẹ̀ àti Major General bíi 30 ni wọ́n wá ṣì pẹ̀lú gómìnà Oyètọ́lá. Ẹ ṣeun kábíyèsí. Ó wá kú ojú ọ̀nà ọbẹ̀ là ń retí pé ìjọba ìpínlẹ̀ ó bá wa ṣe. Ṣùgbọ́n a ti bà etí ẹ̀ jẹ́. Kúta ò béèrè nǹkan méjì lọ́wọ́ mi jù yẹn lọ. Gbogbo ìyókù tí mò ń ṣe àràkún láṣọ gbági. Ìjọ tá a ṣí mo sọ gbangba ń bí, mo ní nǹkan tí Kúta béèrè lọ́wọ́ mi mo ti ṣe o. Tó bá wù mí mo lè gbé àpamọ́wọ́ mi kí ní Japan yá, kí ní kan yá. Oyún inú àtàṣẹ́ ẹ̀bí àtàrọ́mọdọ́mọ tó ń bọ̀ ò lè gbàgbé mi mọ́ pẹ̀lú ilé tá a ti ṣe. Ṣé afárá náà sì ń ṣiṣẹ́? Ó wà bí ó ṣiṣẹ́. Ojú ọ̀nà ọbẹ̀ ló kù tá à ń retí kíjọba ìpínlẹ̀ ó bá a ṣe. Kó tó di pé a lọ síbi àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ìbéèrè mi kẹyọ kan lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín. A rí i pé oríṣiríṣi lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́dọ̀ọ́ lágbà lọ́kùnrin lóbìnrin
ní Nàìjíríà ní àbí lókè òkun ni wọ́n fi ń ṣe bàbá àṣàlẹ̀. A rí pé bẹ́ẹ̀ ṣe ń gbàmì ẹ̀yẹ kún àmì ẹ̀yẹ lẹ̀ ń gbà láìpẹ́ yẹn ti gbà kan ẹ wá sílùú Òṣogbo. Ẹgbẹ́ tèmi náà jẹ́ alága wọn gẹ́gẹ́ bí oníròyìn orí ẹ̀rọ olùjára ẹ̀yin ní bàbá àṣàlẹ̀ wa. Ìjọba àpapọ̀ tún wá pè yín wọ́n ní àwọn mọ rírì yín ní Nàìjíríà o wọ́n fún yín lámì ẹ̀yẹ CON. Kábíyèsí ǹjẹ́ ẹ lè sọ fún wa àwọn ẹgbẹ́ tí ẹ̀ ń ṣe bàbá àṣàlẹ̀ fún tó mélòó àkọ́kọ́? Ẹ̀kejì, ìgbà tẹ́ ẹ gbàmì ẹ̀yẹ tí ìjọba àpapọ̀ fi dá yín lọ́lá bó nínú yín ṣe rí? Atọ́kùn, a dúpẹ́ fún Elédùmarè, wọ́n bí wa àtúnra wa bí. Bí ẹ ṣe jẹ́ oníròyìn tẹ̀sí ní ẹgbẹ́, ẹ mọ̀ wá káàkiri, ẹ mọ̀ gbogbo àwa ládéládé, ẹ mọ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa ń sọ̀rọ̀ nínú wa, ẹ mọ̀ àwọn tí máa ń sọ̀rọ̀ torí pọ́n kàn fẹ́ sọ̀rọ̀, ẹ sì mọ̀ àwọn tí asọ̀rọ̀ṣẹ́ tí ì sọ dànù. Ìjọ tí ìjọba àpapọ̀ fi àmì ẹ̀yẹ ẹlẹ́ẹ̀kẹrin tó ga jù lórílẹ̀‐èdè Dámilọ́lá, Commander of the Order of Niger CON, ohun ìwúrí ni wípé wọ́n kà wá yẹ láàrin ọ̀pọ̀lọpọ̀, ó dùn mọ́ wa nínú, a sì ń dúpẹ́ rẹ̀, tí a sì yéé dẹ́kun ṣe nǹkan tí a ṣe tí wọ́n fi fún wa, a yéé dẹ́kun ẹ̀ torí a ti ń ṣe é bọ̀ tipẹ́, ó ti mọ́ wa la inú ẹ̀jẹ̀ wa ló wà. Ẹgbẹ́ tá a jẹ́ bàbá àṣàlẹ̀ fún lórílẹ̀‐èdè yìí ó pọ̀. Àkọ́kọ́, wọn NDA regular cost 29 wọn ńbẹ̀. Ẹ̀kejì, ẹgbẹ́ àpapọ̀ oníròyìn NUJ mo wà nínú lifetime hall of fame wọn. Ẹlẹ́ẹ̀kẹta, Manowar lifetime grand patron wọn ni mo jẹ́. Ẹlẹ́ẹ̀kẹrin, fellow ní mí Nigerian Book of Record, Online Media Association, OSBC Chapel. Ẹ wo òru library tá a tún ṣe fáwọn ẹgbàá débẹ̀, àjọ débẹ̀ ń jò ní àtúnyàbẹ̀ lánàá. Ẹgbẹ́ tá a jẹ́ bàbá àṣàlẹ̀ fún wọn máa lọ bí 20 ó lé díẹ̀ tí a sì ń bára wa ṣe lóòrèkóòrè tá a fira wálẹ̀. Ẹ ṣeun kábíyèsí. A rí pé láìpẹ́ yìí náà àwọn World Institute for Peace wọ́n forúkọ yín sínú ìwé mọ́nìgbàgbé. Àwọn UNESCO láìpẹ́ yìí náà wọ́n tún fàmì ẹ̀yẹ dá yín lọ́lá. Ọlọ́run tó ti ń gbà fún ìdáàbòbò àṣà bẹ́ẹ̀ ni kò ní kọ̀ fún yín láṣẹ Èdùmàrè. Ẹ já wa lọ síbi àṣà kábíyèsí. A rí pé kò sọ́ba tí ó jẹ́ ńlẹ̀ Yorùbá wọn ò ní wọ́n gbé fájànlẹ̀ kí wọ́n tó yan ọba. Wọ́n bá ti wá yan ọba tán wọ́n lọ bá lọ sí ìpèbí. Ìpèbí ẹlòmíì ò ní ọjọ́ 7 ni, ẹlòmíì ò ní 14, ẹlòmíì ò ní 30 ni, lúkàlùkù sàmújẹ. Bí mo fẹ́ mú jáde ni pé ṣé ìpèbí sì wà bàbá? Ìpèbí sì wà. Ṣé wọ́n sì ń fi ifá yan ọba? Wọ́n fi ifá yan èmi. Ẹni tí àwọn tí wọ́n jogún kógún àwọn lẹ rí tí wọ́n ń pìtànkìtàn. Ìpèbí sì wà o. Àwọn tí wọ́n ń pìtànkìtàn wọ́n ní gómìnà ló ń yan ọba kì í ṣe fáwọn. Bẹ́ẹ̀ kọ́, kí gómìnà ò tó yan ifá ní ó mú kí gómìnà ò tó buwọ́lù. Nígbà tí wọ́n dífá nínú àwa bíi 8 tí a díje ní ìgbà tèmi, ifá tèmi ló kún jù. Wọ́n dẹ̀ dífá bí ti sáà lágbájá ó ṣe rí láàárọ̀ rẹ̀, bí ó ṣe rí lọ́sàn-án rẹ̀, bí ó ṣe rí nírọ̀lẹ́ rẹ̀, bí ti tàmẹ̀dọ̀ ó ṣe rí láàárọ̀ rẹ̀, bí ó ṣe rí lọ́sàn-án rẹ̀, bí ó ṣe rí nírọ̀lẹ́. Nínú gbogbo ẹ̀kíní, ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin, wọ́n ní káwọn àfọ̀bàjẹ́ ó mú tó wù wọ́n sì mú wa tó fi dọ̀dọ̀ gọ́fìnà. Ti tèmi ńgbà náà lọ́ngàn èmi tiẹ̀ tún kò pé níjà lórí òṣèlú. Ìṣe ọ̀kẹ́ ìgbà ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ni. Nínú àwọn ọmọ ìlú mi àti àwọn olóṣèlú kan rìn ìgbà náà, wọ́n ní ọmọ Babangida ni mí wípé
ó ṣeé ṣe kí n fi sí ẹgbẹ́ òṣèlú alábùradà àgbà náà pé Sam mo gbọ́dọ̀ wá ṣètò pé gbogbo ohun tí ẹgbẹ́ onítẹ̀síwájú bá ń ṣe màá máa ṣe. ìyẹn ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀. bẹ́ẹ̀ ni kò tí ì dolóṣùṣù ọwọ̀ gbà náà èsì pé kí ni ni mo gbọ́dọ̀ búra o ìpè mo ló lọ mo mọ̀ èèyàn mo gbajúmọ̀ tí n bá wá jọba bí pé màá pa ẹgbẹ́ run bí pé ìlú wa sì rèé ẹgbẹ́ ìtẹ̀síwájú ló máa ń wọlé ń bẹ̀ pé ìyẹn ni ìpèníjà tẹ́mi fèsì. now àdúpẹ́ fẹ́lẹ́dùmarè bá a ṣe ń ṣetán tíjọba buwọ́lù wọ́n ṣe jáwé èlé mi lórí láti oríta ọjà mọ̀sùn tá a ti máa ń jọba ńlẹ̀ tààrà Ìpẹ̀bí ni mo gbà lọ. ọjọ́ mélòó lè lò. mo lo oṣù 3 àtọjọ́ 9 gbáko 99 days tí ò dín. àwọn èèyàn wá ní bẹ́ẹ̀ bá ti lọ Ìpẹ̀bí wọ́n lẹ́ bọ náà lọ́ máa ṣe ń bẹ̀ wọ́n ní kódà wọ́n mọ Ìpẹ̀bí èyí ṣe mọ́sálásì Ìpẹ̀bí èyí sì ṣe ṣọ́ọ̀ṣì. wọ́n ní tó ń takùtà Ọlọ́run náà ló ń ṣe ń bẹ̀ wọ́n ní ni o. kò sí nǹkan kan tó ta kù Ọlọ́run tí wọ́n ń ṣe nípẹ̀bí. Ìpẹ̀bí wà fún nǹkan méjì àwọn onígẹ̀ẹ́sì ń pè ní tutorial and spiritual. tó bá jẹ́ ọmọ ọba tó kéwú ló fẹ́ jọba tó sì fẹ́ rí jẹ kó gbèmí yóò lọ Ìpẹ̀bí. tó bá jẹ́ ọmọ ọba tó jẹ́ pásítọ̀ tó lọ theological school lọ́ba kan tó fẹ́ jọba tó fẹ́ jẹ tó fẹ́ gbèmí yóò lọ Ìpẹ̀bí. náà àpèjúwe ọba Ghandi nílùú Ògbómọ̀ṣọ́ pásítọ̀ ní tó làmìlaka wọ́n ṣe Ìpẹ̀bí tiwọn. èbó tẹ̀sọ́lẹ̀ kan pé tíọ́lọ́jà pé ìdánilẹ́kọ̀ọ́ nípa ìṣẹ̀ṣe. àní tí ọmọ ọba bá jẹ́ kìrìsìtẹ́nì tó lọ ilé ẹ̀kọ́ irú ilé kéwú ti kìrìsìtẹ́nì náà ń pè theological school. tí mo sọ ni pé tẹ́ máa lọ pé. Ìpẹ̀bí yẹn ìdánilẹ́kọ̀ọ́ àti ìrónilágbára ìdánilẹ́kọ̀ọ́ bá a ṣe lọ nínú Ìpẹ̀bí ni wọ́n ti ṣàlàyé fún ọ bí àwọn baba ńlá rẹ tó ti lo ààyè rí bí wọ́n ṣe ṣe. àwọn nǹkan tó kojú ó dàbí aláboyún tó dì inú dì ìta diwọ́ disẹ̀ sínú tó mọ tí ó bì. inú Ìpẹ̀bí ni wọ́n ti sọ fún ọ pé nígbà báyìí o tí baba ńlá yín báyìí wà ń bẹ̀ o nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ báyìí ni wọ́n ṣe yanjú ẹ̀ o. oṣó ilé àjẹlé wọ́n wà yọjú sí ọ. inú Ìpẹ̀bí ni gbogbo ohun tó wà nílùú rẹ̀ ó ti tẹríba fún ọ tó fi kan lè mọ́mù tó fi kan pásítọ̀. àìdọ̀bálẹ̀ fún yàn mọ́ o ọba ìjẹun láàrin ta gbangba o. inú Ìpẹ̀bí ni wọ́n ti kọ́ ní gbogbo bí wọ́n ṣe ń lo ọlá yìí. gbogbo nǹkan tó wá jẹ́ ti ìṣẹ̀dálẹ̀ tí wọ́n fi dá ìlú yín tí wọ́n fi tẹ̀lú yín dó inú Ìpẹ̀bí ló ti ní májẹ̀mú yẹn pẹ̀lú ọpẹ́ eléyìí nígbà báyìí eégún báyìí ó tẹ̀lé bàbá yín wá ni òòṣà báyìí wọ́n gbé wọ̀lú ni nígbà ogun leléyìí wá nǹkan báyìí nígbà kíníkan nǹkan báyìí leléyìí gbà bí wọ́n ṣe ṣe nìyẹn ìdálù ìṣèlú. ṣé tábà rọ́bà tí ò lóun ò lọ pé àbí tí ò lọ sọ ọba gidi ni àgbé kí ló lè gbẹ̀yìn irú ẹni bẹ́ẹ̀. èèwọ̀ ó béèrè ara ẹ̀ ó di dandan ó lè pẹ́ ó lè yá aṣọ ọ̀pọ̀ ọmọdé burúkú ó ń bojú wẹ̀yìn ọjọ́ kọ̀ọ̀kan lolúwerè jà èèwọ̀ ó béèrè ara ẹ̀. mo sọ nígbà tá a wá ṣọdún ṣẹ̀ṣẹ̀ lóṣogbo níbi ọdún méjì mo ní ọba tí fáwọn bá mú tí ò wọ Ìpẹ̀bí wọ́nranwọ́nran ni irú wọn máa ṣe lórí àléfà. gbogbo yín náà sì gbogbo yín rí. àti wàá rà àwọn ọba kan tán jáde báyìí tán ní ẹ̀sìn tí ọba bá ń sìn kó tó dórí àléfà pé òun náà ló yẹ kó máa sìn lọ ẹni tí ń ṣe mùsùlùmí kó mọjọba mùsùlùmí ń jẹ́ kìrìsìtẹ́nì ọba kìrìsìtẹ́nì pé ẹ̀sìn àtàṣà. akẹ́kọ̀ọ́ kú òǹbẹ̀ ẹ̀kọ́ òǹkọlà. now àìwọnú odò kákígbe òtútù mùsùlùmí ni mí ṣùgbọ́n gbà mo ti gbà láti jọba gẹ́gẹ́ bí ìlànà àṣà Yorùbá àti ṣe Yorùbá tí mo sì mọ̀ pé wọ́n yìí jọba wọ́n yìí jẹ́ emir nílẹ̀ Yorùbá wọ́n yìí sì jẹ́ sultan nílẹ̀ Yorùbá ọba aládé là á jẹ adé ẹ̀gúnládé Jésù láwàní ní sultan àti ti emir
kò sírú yẹn níran Yorùbá ń kóòtù òjíire. Gbogbo nǹkan tí mo jọba lé lórí ní àṣà àti ìṣẹ̀dálẹ̀ Yorùbá kò wá mo tún ti tako àdéhùn Ọlọ́run gan nù tí bá pátì tí wọ́n á ní. àti wàá rọ́ba tán ń wé láwà ní tọ́jú báwọn náà síwájú òun tó sì jẹ́ pọ́ ba tí ń bẹ lágbègbè yín bí náà. Èmi mọ̀ tèmi wípé èmi ò ṣe bẹ́ẹ̀. Àṣà àti ìṣẹ̀dálẹ̀ Yorùbá tí mo jọba lé lórí mo sì ń dáàbò bò. Tí ẹ bá rí ọba kan tó ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá o, mi ò sọ pé láti Ìlọrin sókè o, ẹ jẹ́ ká wò dáadáa. Àwọn àgbà ní aládé ò kọ́ ọmọ. Ẹ jẹ́ á lọ wo níbi, ẹ jẹ́ á wò ṣé ọmọ ọba tòótọ́ ni ó jọba. Aládé ò kọ́ ọmọ náà pẹ̀lú wọn. Wọ́n ní àwọn ọba kan ti wà báyìí nílẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ, tí wọ́n jẹ́lẹ́sìn mùsùlùmí, tí wọ́n ń kóra wọn jọ pé Sámú mùsùlùmí náà ló gbọ́dọ̀ jọba nílẹ̀ Yorùbá, ló gbọ́dọ̀ borí. Ṣé ìwà nú àwọn ẹgbẹ́, ẹwà nú ẹgbẹ́ bẹ́ẹ̀? Mi ò síbẹ̀. Ẹ̀sìn bẹ́ẹ̀ kí ló dé ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe mùsùlùmí ni? Mùsùlùmí ni mí, ṣùgbọ́n kì í ṣe mi ìjọba mùsùlùmí. Ìwé àṣẹ tí ìjọba sì fún mi, wọn ò kọ pé mo jẹ́ olórí ẹ̀sìn. Wọ́n kọ síbẹ̀ pé traditional ruler, ọba olówú kúta. Wọ́n sì fi mí jẹ́ wípé kí n dáàbò bo àṣà àti ìṣe tó wà ní òwe wa. Ká tó máa lọ, a rí i pé tá a bá ń sọ̀rọ̀ nípa Òwu fẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. A wá rí i pé àgbáríjọ àwọn lọ́balọ́ba tó jẹ́ tòun, ipò yín láàrin wọn ga. Lọ́wọ́lọ́wọ́ báyìí a dúpẹ́. àjọṣepọ̀ wá rí i pé ó ń lọ, ó ń gún mọ́. Ṣáà àjọṣepọ̀ yẹn náà sì wà títí. Dọ́là tí ò sì ní tú. Gbogbo Òwu níbi tá a fẹ̀ dé, mo máa ṣàpèjúwe wa bíi Júù. Ẹni pé Júù ló wọ́n fẹ́ pọ̀ káàkiri, ó rí wọn l'Amẹ́ríkà, ó rí wọn ní Israel, ó rí wọn ní Germany, ó rí wọn ní gbogbo orílẹ̀. Bí Òwu ṣe tàn ká orílẹ̀ náà, àjọṣepọ̀ wa sì mú régé. Ẹ ṣé. Lákòótán, a rí i pé láìpẹ́ yìí Aláàfin Ọ̀yọ́ wọ́n bá yín lálejò. Ikú bàbá yèyé. Ikú bàbá yèyé, kábíyèsí o. Ẹ sì fi ohùn ránṣẹ́. Ẹ ní ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ń bẹ láàrin ìrẹ́pọ̀ àwọn lọ́balọ́ba. Pàápàá jùlọ ẹ wá ní láàrin Aláàfin àti Ọ̀ọ̀nìrìṣà. Bẹ́ẹ̀ni. Ntẹ́ ẹ bá Aláàfin sọ níjọ́ tán wá sọ́dọ̀ yín, ǹjẹ́ ẹ ti bá Ọ̀ọ̀nì náà sọ? Bẹ́ẹ̀ni. Unity ilẹ̀ Yorùbá tẹ́ ń sọ yìí, ìṣọ̀kan ìrẹ́pọ̀ Yorùbá, bó o láṣẹ rí yanjú láàrin ọ̀rọ̀? Ìṣọ̀kan Yorùbá òun ni tí àwọn ọmọ wa àti gbogbo ọmọ Yorùbá ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ń fẹ́. Ó sì bẹ̀rẹ̀ látorí bàbá Ọọ̀ni àti bàbá Aláàfin. Ayé ìgbà tí tó bá gbàgbé, mo sọ fún bàbá Aláàfin wípé kí wọ́n ṣàpèjúwe lára Sultan Sokoto àti Shehu Borno. Shehu Borno, tẹ́ ẹ̀ bá gbàgbé Kanem Empire, òun ló di Kanem Empire mú bàbá ńlá rẹ̀ ni. Usman Dan Fodio tó gbé jihad wá tí Sultan fi di olórí ọba, wọn kò kọ́ńkà Kanem Empire. Ọ̀dọ̀ ní wọ́n ríra wọn ń dìmọ́ra wọn ń kíra wọn ni. Ọ̀rọ̀ ẹnìkan ló lẹ́mpáyà rí, ẹnìkan ní ò lẹ́mpáyà rí kọ́ ni generation táwọn àbẹ́ fẹ́ gbọ́. Kí wọ́n jọ ṣe, tí wọ́n bá ti jọ ṣe, ìṣọ̀kan Yorùbá bẹ̀rẹ̀ láàrin wọn. Àwa rí i pé Aláàfin ò tí ì lọ kí Ọọ̀nì tí bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Àní ẹ̀yin oníròyìn gan-an ẹ má tẹnu wọn mọ́rọ̀. Wọ́n ti ń pàdé, wọ́n ti ń ṣe, kò ní pẹ́ kò ní jìnnà, ẹ rí Aláàfin náà ní ilé Oòduà. Ọ̀rọ̀ kan wá ń jà rìnrìn ìgboro bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pé àwọn ọba tí wọ́n yàn láti bí ọdún 5-10 sẹ́yìn báyìí, pé gbogbo wọn bí ẹni pé tí Ifá bá ti janlẹ̀ báyìí, wọ́n lọ mú wọn wá látòkè òkun. Àwọn ọmọ ọba tó wà lókè òkun náà mú pé Ifá ò má wọn tí ń bẹ Nàìjíríà. Kábíyèsí kí lẹ rí sọ sí yìí? Pé Ifá o, ṣé lóòótọ́ gan ni Ifá gan ń sọ̀rọ̀, ṣé kìí ṣe pé ọ̀rọ̀ owó náà ń wò? Ọ̀rọ̀ owó kọ́. Òṣèlú ń ṣe èyí tó pọ̀ ń bẹ̀. Ó mẹ́ni tí ń bẹ ńlé,
wọ́n wọ́n mẹ́ni tí ń mẹ́ni bẹ tí ń bẹ lókè lókè òkun, òkun. òṣèlú ń ṣe èyí tó pọ̀ ń bẹ, ọ̀rọ̀ owó kọ́. Ẹ ṣeun, kí ni ìmọ̀ràn yín fún gbogbo ọmọ ilẹ̀ Kúta, ilẹ̀ Yorùbá àti Nàìjíríà ká tó máa lọ? Ìmọ̀ràn mi ni wípé ẹ jẹ́ ká kún fún àdúrà ní àkókò yìí, kí Elédùmarè ó ran ààrẹ wa lọ́wọ́, gbogbo àwọn èròǹgbà rẹ̀ ní dáadáa kó wá sí ìmúṣẹ. Ká tó dijú ká tó yá, ọdún mẹ́jọ ààrẹ ó pé. Ṣùgbọ́n ọ̀nà tí ó wù mí ká gbà ni pé kí ààrẹ wa, a dúpẹ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tán ti ṣe, ṣùgbọ́n kí wọ́n wo ti àwọn mẹ̀kúnnù. Bí ara ò bá rọ okùn, ara ẹ̀ rọgi, ó ń kan àwa ládéládé, kí wọ́n wo ti àwọn mẹ̀kúnnù. Lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni ẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ nílẹ̀ Kúta àbí ìjọba àpapọ̀ náà? Ojú ọ̀nà tó gba Kúta lọ Ẹdẹ, nígbà tá a ti ṣe afárá àti àkànṣe ojú ọ̀nà nínú ìlú là ń fẹ́. Kábíyèsí, ẹ wúre fún ikọ̀ lérò tèmi tí mo jẹ́ adarí wọn àti gbogbo ọmọ Kúta ká máa lọlé. Ikọ̀ lérò tèmi, mo dúpẹ́ pé ẹ kú, mo kí yín, mo lù yín lọ́gọ̀ ẹnu, ẹ kú dìde, ẹ kú ohùn, ẹ kú gbogbo ìgbà. À ń tẹ̀lé yín lóòrèkóòrè tí à ń wo àwọn ìgbìyànjú yín. Bí ọ̀kàkà yín bá ń ké lóko, wọn ò máa gbọ́ lé. Àmín àṣẹ, àṣẹ. Eléyìí tẹ́ ẹ bẹ̀rẹ̀ yìí yóò gbòòrò tí ó tún jù yín lọ. Àṣẹ. Ẹ ní kú sójú ọ̀nà bí èéfín. Ẹ máa rí bá ti ṣe. Bí ẹ bá ṣe ń sọ, ẹ ní lùgbàdì ọba ń bẹ̀ o. Ẹ ní sọ yìí tí wọ́n fi gbé yín lọ ilé ẹjọ́. Gbogbo ikọ̀ yín ló dùn ún wò, ẹ ní dẹni àrípòṣe o. Elédùmarè á bá mi gbé yín lọ́wọ́ sókè. Yóò rí bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀. Ẹ ṣeun. Ọmọ Nàìjíríà rí pé àwọn tá a jù sódò lóòótọ́ ẹja ńlá ló gbé o, orí adé wọ́n fi ìjókòó wọn fi yẹ wá sí lórí ètò lérò tèmi. Àwọn tá a ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn látàárọ̀, àwọn náà ni kábíyèsí His Royal Majesty Ọba Dr. Adékúnlé Oyèlúdé Makama CON Tẹ́gbọ̀sùn III, the Olówu of Owukuta Kingdom. Títí ìgbà mi láti máa pàdé, ǹjẹ́ lóko olóòtú ètò yìí Babátúndé Jamiu Akando onímọ̀ ọlọ́wọ́ ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ètò òun náà ni Abdullah Moruf Hasan. Mọ́bọ́láńlé Jamiu àjọwásóde ètò ní ni Dámilọ́lá Tina àjọwásóde ètò ní náà ni. Títí ìgbà mi láti máa pàdé, mẹ́jà wà wípé màláíkà apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn ń kọ́ṣẹ́ mi àti ẹlẹ̀. Ẹja ṣe rere tó rà ń bọ̀ wá jábọ̀ f'Olódùmarè ọba tó dá wa. Títí ìgbà mi ọ̀hún, Mukhtar Abiodun lóko tèmi jẹ́ ajé lọ́gbọ́n lóko bàbá tó bí mi lọ́nà lálẹ́ Òṣogbo. Èmi ní gòǹgò bí àgbà, ajókòó-tàgbà má pè ránṣẹ́, ọmọ kékeré àgbà níkùn. Títí ìgbà mi ọ̀hún, káyà láyọ̀ ká má dolódì ara lẹ́yìn ara wa. Ire o.